aláṣà alówe alórìṣà alẹ́wà èdè. pẹ̀ tí ń retí wa látàárọ̀ ẹ̀yin la máa bá àwa náà la máa wá ẹ kú dédé àsìkò yìí orúkọ tèmi ni Blessing Omotunde Ayadefisóyè èmi lọ́mọ ọwọ́ mẹ́kù ọmọ ògìdìgbò ọmọ ajálẹ́kù ọmọ ògbíṣu lájà obìnrin gúnyán jẹ ọmọ ṣe kò ní bẹ́ẹ̀ ni èmi náà gangan náà ń pè bẹ́ẹ̀ nílé wa náà ti ń kì mí bẹ́ẹ̀. Aroba rèé bàbá. Ọ̀sádì ni fa tòní. Ọ̀sádì. Bẹ́ẹ̀ ọ̀sá lọ́tún òdì lósìn apapọ̀ òdì ọ̀sádì. Ifá ni aṣàbìnrin gbìtìn adé abágbègbè ni wọ́n rán eléyìí tó ń kọ́ mọ́ rè kọ́ lọ ẹbọ ni wọ́n ní kó ṣe ṣàgbígbó ni wọ́n rán Ifá ń kọ́ mọ́ rè kọ́ lọ o ẹ̀wọ̀ ọmọ yọyọ lọ́wọ́ àgbègbò. Ṣé rí ìlú tí fá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìlú ìkọlọ́ ni wọ́n ń pè é ìlú ìkọlọ́ ni ìlú òun ni ìlú àgbègbò àgbègbò wa ń bẹ lọ́wọ́ ọmọ kò rọ́mọ bí ó ṣe tí àà wọ́n dá wọ́n rú wọ́n ṣètùtù wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo àgbo tí ń bẹ lórí ilé àgbáyé ló ti mú tán kò bímọ àti wá ṣe léyìí sí lọ́bẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ ó tẹ̀síwájú Ifá bá sọ wípé àfi kó pò náà lóhùn kó lọ sílùú òdì kejì pé yóò bímọ ṣé ẹ rí ẹlòmíín wà kò mọ bí tí ire òun wà bẹ́yàn bá fà á tí ò tóra wọn ní bó bá rújú kábílẹ̀ léèrè ẹlòmíín yóò sọ pé ìlú wa yóò dá àfi kó òun ròkè òkun òun lè rí ọjà tà kò sì sí rí rẹ̀ ń bẹ́ẹ̀. ó béèrè lọ́wọ́ orí yóò lọ rèé owó tó ní níbi tó yẹ kó fi ṣòwò yóò fi ṣe òfò dànù ẹlòmíín sì wà ìlú bòmíì ló yẹ kó lọ á jókòó kalẹ̀ á sọ pé òun ò rebi kan ẹ jẹ́ pé yóò mọ ọkùnrin ilẹ̀ ìlà ó ti là pẹ́lẹ́dà rẹ̀ ò bá là ní nǹkan ká má dé ìnà pẹ́nu. ọba sáàrù ní lójú ọyẹ yìí ó bilẹ̀ léèrè. àdúgbò bá lọ ìlú kejì láì ṣe kó lo nǹkan kan ọkọ tó pàdé tó fẹ́ báyìí kẹ́ tí wọ́n kọlù oyún lónìí bó sì bẹ̀rẹ̀ sí ní bímọ lọ ìgbà tó wá bímọ tán tí gbogbo orí rẹ̀ wá ti pọ̀ ló bá kọ́mọ rẹ̀ rẹ̀rẹ̀rẹ̀ ló bá padà sílùú wọn nílùú Ìkọlọ́ ló ṣàgbígbó ni wọ́n rán Ifá ń kọ́mọ rẹ̀ Kọ́lọ́ o ẹ̀wọ̀ ọmọ yọyọ lọ́wọ́ ṣe ẹ̀wọ̀ ọmọ yọyọ lọ́wọ́ àgbègbò ẹ̀wọ̀ ọmọ yọyọ lọ́wọ́ àgbègbò àgbègbò ni wọ́n rán Ifá ń kọ́mọ rẹ̀ Kọ́lọ́ o ẹ̀wọ̀ ọmọ yọyọ lọ́wọ́ àgbègbò ṣe ló kórè rẹ̀ láti ìlú òkè oko wá sí ìlú tiwọn ẹlòmíì wà òkèèrè lórí rẹ̀ wà kó béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ẹlòmíì wà eré rẹ̀ ò sí lókèèrè kó béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ibi tí ó bá dó sí ibùjókòó ẹni ṣe pàtàkì ó ṣe kókó bí fàtẹ́lẹ̀ ti wí nù. àgbègbò ni wọ́n rán Ifá kọ́mọ rẹ̀ Kọ́lọ́ o ẹ̀wọ̀ ọmọ yọyọ lọ́wọ́ àgbègbò. Aroba rèé bàbá. ẹ̀yin tèmi ẹ káàbọ̀ mo lérò pé gbádùn gbogbo àwọn ọ̀rọ̀ tí bàbá wa fi bọ́ wa ẹ jẹ́ ká máa mú lò ẹ jẹ́ á mú lò ẹnu àgbàlóbi tí ń gbó òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa yẹn Ọlọ́run á máa ràn wá lọ́wọ́ lábala tó tún kàn tá a tún lọ báyìí ní abala àrọ́bá bàbá ìtàn làrọ́bá. Aroba rèé bàbá. ayẹyẹ ọmọ ẹ̀kọ́ gẹ̀dẹ̀ ọmọ yẹdo oore ẹlẹ ọmọ yẹlu mo dé ẹ wá wòran mi àjà ní ọmọ ìlara ẹrù pọ̀ níjọ́ rẹ̀ mi sọ mí Àjàní bẹ̀rù bá pọ̀ ilẹ̀ ni ó sọ ni ọmọ mi hù mí dá mọ́lá wọ̀rírọ̀ ọ̀ǹtí ṣọ̀nà ṣòbí àti mọ́kànlẹ́pọ̀n ti so ìyàwó lábẹ́ Àjàní omi hù mí á ní kó ní kálukú sórun tiẹ̀ lọ́tọ̀ ní àjọ níyàn tí ń bẹ yẹn yẹ o àrọ́bá mo gbére ilé o ẹ máa bọ̀
ẹ máa ń bọ̀ lọ́dọ̀ mi àjà ní àìjí bọ́rọ̀ bá gbàjà. Àròbá mo tún gbé wá lónìí. Ṣé ti wá kọ́ fi ìdílé abẹ́ ti fi ìdílé nǹkan? Ẹ dúró ṣe dáadáa mo bá gbogbo yín náà. Dáadáa ni ẹ pé kí n mú wá lónìí. Ìtàn ìṣúrú ni jagunjagun ṣùgbọ́n ìkìlọ̀ kan ní kọ́kọ́ fún gbogbo yín bẹ́ẹ̀ bá dàgbà ẹ dákun ẹ má ya bara mọ́ọ̀rẹ́ jẹ àti wípé ẹ má joyè àríyànlẹ́kọ̀ọ́yàwó ẹ̀yin obìnrin náà bẹ́ẹ̀ bá délé ọkọ kan ìyálé bẹ́ẹ̀ bá níbẹ̀ ẹ má jẹ́ ó kúrò fún yín ẹ jẹ́ ẹ má ṣe gbogbo ẹ̀ lọ́tún lósì ní ló jẹ́ mẹ́nu bà tàn ìṣúrú yìí jagunjagun ni ológun ni olóògùn ó lágbára bíi ti ìdí kan ò kọjá ló bá dijọ́ kan ó bá ń lọ sójú ogun ìyàwó tó kọ́kọ́ fẹ́ a máa sọ fún òun ló máa sọ fún pé lọ sójú ogun yìí lọ sójú ogun yìí lọ sójú ogun yìí ìyàwó yìí ó wá ọmọ títí kò rọ́mọ bí ó wá wò ó pé kí lóun ó ṣe ọjọ́ tí ń dalẹ̀ ló bá lọ ọmọ kékeré kan ló gbé fọ́kọ rẹ̀ ó ní kó máa fẹ́ ìṣúrú yarí títí ó lóun ò lè fẹ́yàwó kan lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ìgbà tó pẹ́ lèṣúrú bá gbá ìyàwó ọ̀hún kí ló gbá ìyàwó ọ̀hún fún ìyàwó bá sì finú ṣoyún ló fẹ̀yìn gbọ́mọ pọ́n ló bá bímọ ní ibẹ̀ lèṣúrú bá ti wo ìyàwó ló bá ń pamọ́ ìyàwó ó fẹ́ràn rẹ̀ ju ìyálé lọ kò fẹ́ rí ìyálé sójúmọ́ ó le kò fẹ́ rí sójúmọ́ a máa lọ sójú ogun èyí tó jẹ́ pé tó bá ń lọ sójú ogun á pè ìyàwó á sọ fún un mo fẹ́ lọ sójú ogun ṣé kí n lọ kò pé mọ́ kò ń béèrè lọ́wọ́ rẹ̀ mọ́ ó wá dijọ́ kan múra ogun ní lọ ìyàwó bá súré ba lọ́nà ó lọ́kọ mi dákúnjọ wá o baálé mi dákúnjọ wọ́n máa rójú ogun tó fẹ́ lọ yìí burú o dákun máa lọ sójú ogun yìí lówó títí ló bá yíwo ìyàwó ọ̀hún ló kọ̀rọ̀ sí lẹ́nu ló fẹsẹ̀ tá ń pàdánù ló bá gbójú ogun lọ gbogbo ọmọ tó kó lójú ogun pípa ni wọ́n pa wọ́n èsúrú fúnra rẹ̀ ojú ogun ló kú sí ojú ayé ní abẹ́rí ìwọ obìnrin ìyálé tó bá nílé ọkọ ẹ dákun ẹ má jẹ́ alẹ́ kúrò ẹ ṣe gbogbo ẹ̀wọ̀n tún wò sí mo fi lórin kan mo fi ní sábà mi gbowó mi sábà mi gbowó àlè mi ò ṣe mọ́ o sábà mi gbowó sábà mi gbowó mi sábà mi gbowó àlè mi ò ṣe mọ́ o sábà mi gbowó. ó pẹ́ àlè mi wo mi kọ̀rọ̀ ọmọ mi lójú kí ló ń ṣe wàhálà fún òkúkú tí lóyún sábà mi gbowó mi sábà mi gbowó àlè mi ò ṣe mọ́ o sábà mi gbowó sábà mi gbowó mi sábà mi gbowó àlè mi ò ṣe mọ́ o. ẹ dúró ohun mi kì í koríkì ẹnìkan ẹ dúró ibo lẹ́fẹ́ jẹ́ ń lọ ná oríkì ìta ni kí n kì ná iṣẹ́ rí ọmọ lọ́kọ̀ lónìí iṣẹ́ rí olúńlá ọmọ àgbódèrè àgbódìbò ọ̀kẹ́rẹ́ àwọn ọmọ àdàgbà máa ń dákọ̀ kẹrẹ ọmọ mọ́rọ́ aṣọ ọ̀pá méje ìyókù láṣọ àwọn akẹsàn ó ti máa kú ṣàbúrà bí aṣọ akẹsàn ìlẹ́rí ọmọ àgbẹ̀ bí òmùwẹ̀ olúńlá ọmọ àgbódèrè ọmọ àgbódìbò ọ̀kẹ́rẹ́ ọmọ àdàgbà máa dákọ̀ kẹrẹ mọ́rọ́ láṣọ ọ̀pá méje ìyókù láṣọ àwọn akẹsàn ó máa kú ṣàbúrà bí aṣọ
bákẹ́sán gajùgò eléri ò gajù kùkùté bó bá níbọn àgbélépa kékeré lé wọn ọdẹ ní í ṣe ọ̀pá mi sọnù sí ganun àjẹ mi sọnù sí bàràgùn òrùdú ní bàbá wọn ti rí tọpátàjẹ náà re ọmọ ọlọ́kọ̀ lóníṣẹ́rí òní mọ́tò kú owó dé ọ̀la mọ́tò kú òyìnbó kí ní dọkọ̀ káàkiri orí àkẹsàn ní dọkọ̀ káàkiri wọn ègbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn wọn kí ń gbowó ọkọ̀ lọ́wọ́ olùṣù ọmọ èèyàn tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn tó gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù onítàhùn akótọ pátá ìyàgbọ̀n ń lọ ni ọmọ káfọpá wa káfàjẹwà kàmọ́ gèdèǹgédé ògèdèǹgédé 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 ọwọ́ wa kọ́ lè ṣẹ́rí mo jẹ ilẹ̀ ọmọ mo pe àwórì kì í ti gbé o ó gbé o mi bá sọ pé àwórì kì í ti gbé o gbogbo ọmọ níṣẹ́rí kì í ti gbé o àkẹsàn kì í ti gbé o Àjàní mo lọlé bàbá mi eléṣì Ajíbọ́rọ̀ bá gbàjà ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ mo pe àwórì kì í ti gbé o gbogbo ọmọ àwórì kì í ti gbé o àwọn ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ̀rí àkẹsàn ìlérí ọmọ agbẹ́ bí ó mú wẹ̀ àwọn ọlọ́mọ alágbò dúdú bọ̀ lọ́jọ́ èyí tí wọ́n mú ọkọ̀ tó di funfun ọmọ káfọ́ pa wá káfà jẹwà ẹja ń dápánu ká lájẹnu ká mọ́wọ́ wá kọ́ lè ṣẹ́rí mo jẹ́ àkẹsàn ìlẹ̀ àkẹsàn ìlẹ̀ àkẹsàn ìlẹ̀ àkẹsàn ìlẹ̀ rí ọ̀hún gbàgbé bí ọ̀hún. Aroba le bàbá. Akí bàbá wa àrọ́bá Azeez Ayélára etí àdúpẹ́ àrọ́bá ní bàbá àtàn bọ́mọdé ọ̀bá ti bá tàn ó gbọ́dọ̀ bárọ̀bá ẹ sì rí wípé ìtàn àwọn bàbá wa yìí wọ́n lọ́mọdé ò ní bá pèlè ìyá ẹ̀ kó sasọdá nígbà tá a bá ti ń gbọ́ ìtàn tá à ń gbàrọ̀bá gbogbo ń tó ṣẹlẹ̀ nígbà wáṣẹ̀ ó yẹ káwa náà wọn fi ṣàríkọ́gbọ́n ni bó ṣe ń lò yìí tó ń dán ọlọ́run ọba òníjọ́ kan kò ní kan fún mi o kò ní kan fún yín kò ní kan fún gbogbo wa pátá porongodo àtẹnudí wò wá àtẹnudí ọ̀làǹfààní àti wò wá lónìí tọ́jẹ́ pé yóò tún padà wò wá nígbà tá a bá tún ti dórí àtẹ kò ní kan fún gbogbo wa lápapọ̀ pátá porongodo gbogbo bí káà ti rí jíjẹ mímu elédùà òkú ní díbẹ̀ jíjẹ mímu ò ní dúró torí àwọn àgbà bọ̀ wọ́n ní bébí bá kú òun ìṣẹ́ bùṣe bébí ọba ti pẹ̀dá ọ̀rọ̀ bùṣe ṣé ti ká kwálé kára lẹ̀ kágun mọ́tò ìyókù kéré níwájú Elédùmarè ọba gbogbo Elédùmarè ó ṣe fún wa nílé ayé tá a jọ wà yìí ẹ ní ṣẹrú ẹgbẹ́ o èmi náà ní ṣẹrú ẹgbẹ́ à ń lọ lónìí àní lọ̀lọ́ ẹja tó lọ tí òde ní wú àní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ọ̀dálẹ̀ odò gbogbo ètò wa pátá porongodo lẹ́ti fi jẹ̀gbádùn lónìí àmọ́ tuntun ní tó ń bọ̀ o ẹ sọ fún nílé kẹ́ ẹ sọ fàlejò wípé tuntun ló tún ń bọ̀ torí ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún lòórùn náà. ẹ lọ gbé pẹ̀kú ẹ fi jókòó ẹ mọ̀ pé aláṣà alówe alórìṣà alẹ́wà èdè àtúnlóríkì ìdílé oríkì ìdílé wa ó yàtọ̀ àwọn kan ṣáà ní ọmọ aráàké àwọn kan tún ní ẹ̀rù ọ̀rẹ́.